Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A yìn Ọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run. Elédùmarè àpáta-pààrà, àkèké tán, ẹni tí gbogbo ayé ń bọ̀. A yìn ọ́ nítorí ẹ̀ ń jẹ́ Ọlọ́run wa. Ògo ni fún orúkọ rẹ̀. Mo sì kí gbogbo èèyàn fún àkókò yìí, fún gbogbo ohun tí Ọlọ́run ń ṣe nínú ayé wa. Ọlọ́run kò ní fi mi tìrẹ sílẹ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ á yìn Ọlọ́run fún ìwọ̀n ìṣẹ́jú kékeré díẹ̀ nípa gbígbọ́ orin kékeré yìí ká tó tẹ̀síwájú fún ìrìn àjò tó wúrọ̀ yìí. Lórúkọ Jésù, àánú Ọlọ́run á ṣàbùlọ̀ ẹ lórí ìwọ tó ń gbọ́ mi. God bless you. Ọlọ́run ló máa ṣàánú fún wa. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ló ṣàánú. Mo kí gbogbo èèyàn pé ẹ kú ojúmọ́ lówùrọ̀ yìí. Fún àánú àti orí ọ̀fẹ́ tí ẹ rí gbà. Rachel Òjó, ẹ rà àánú gbà. Ìyá mi, ògo yín ò ní fọ́. Ògo yín ò ní ṣubú. Ògo yín á fọhùn lórúkọ Jésù. Ògo ilé yín, ògo àwọn ọmọ yín á fọhùn. Ayé ò ní pa yín o. Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá, ẹ káàbọ̀. Adélékè, ẹ rà àánú gbà. Kúnlé Joseph, ògo yín á fọhùn o. You are welcome. Mo ń kí yín káàbọ̀ sórí ètò yìí lówùrọ̀. Thank you, ma. God bless you, ma. May God be with you too in Jesus' name. Ẹ káàbọ̀. Àǹtí mi Ọlá Adé, lórúkọ Jésù. Ẹ rà àánú gbà, àǹtí mi. God bless you, ma. Ẹ kú ojúmọ́, ṣàlàáfíà lẹ́wà. Àwọn ọmọ ń kọ́ o. Ògo Elédùmarè á wà pẹ̀lú yín. Ẹni tó bá yọ yín lẹ́nu, ogun ọ̀run á bá mi yọ lẹ́nu. Bíbélì ní kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu, nítorí ẹ̀yin ru àpá Kristi kiri. Ẹni tó fẹ́ yọ ọmọ yín lẹ́nu, tó fẹ́ yọ ọkọ yín lẹ́nu, lórúkọ Jésù. Tó ní ṣerere ń bí òun nínú, ṣerere yín pé ó ń bí òun nínú, lórúkọ Jésù. Ogun ọ̀run kò já nípa ṣàn. Hallelujah. Nítorí àánú rẹ̀, ògo rẹ̀, èyè ìwádà igbó kò ní yí padà. Sophia, God bless you. Ẹ máa kó ẹjọ́ mẹ́ta sẹ́wà. Ògo rẹ̀ á fọhùn o. Ò ní sọnù lórúkọ Jésù. Ẹ̀dẹ̀ kó palẹ̀ mọ́ ọdún. God bless you. Mo kí gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí pé àánú Ọlọ́run ni a rí gbà. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Mi ò ní pẹ́ lówùrọ̀ yìí torí pé ìmọ̀ràn kékeré kan ni mo fẹ́ pè wá sí àkíyèsí ẹ̀ láti lè jẹ́ kí gbogbo ènìyàn kí a jọ gbé ìgbésẹ̀ rẹ̀. Ohun tí mo fẹ́ sọ lówùrọ̀ yìí ni pé kí ló yẹ kẹ́ ṣe? Kí ló yẹ kí n ṣe? Èmi mọ̀ pé tí a kò bá tíì ti ara wa, tá a ò bá tíì rẹ́ni tí ó sọ, nobody ready to do it. Ṣùgbọ́n nínú ọkàn wa, àwọn èèyàn fẹ́ ṣe. Ṣùgbọ́n ta ló fẹ́ léwájú?
ẹni ìṣáwò. Nígbà tí a mú Jésù, Pétérù bọ́ta, ó rẹ́ ènìyàn létí. Lẹ́sẹ̀kẹsẹ̀ a sì dá etí yẹn padà. A lẹ̀ ẹ́ mọ́ padà. Bẹ́ẹ̀ ni mà, àwòkọ́ṣe ni. A lẹ̀ ẹ́ mọ́ padà. Òun ló tún padà sí Jésù. Ǹjẹ́ kò rántí pé òun gbèjà, òun jà tìratìra kí wọ́n má mú olùgbàlà? Ìgbà tí a mú olùgbàlà, tí a mú dé, tí a béèrè ìbéèrè lọ́wọ́ tèmi tìrẹ nígbà náà àti àwọn tó wà lákòókò náà pé ǹjẹ́ ká dá Bánábà sílẹ̀, ká mú Jésù ká pa, ọ́ ká pa Jésù ká dá Bánábà sílẹ̀ fún yín? Ta lẹ mú? Ta nìwọ náà mú? Olórí àkókò náà, Pọ́ntì Pílátù, ó lóun ò rí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ arákùnrin yìí, ṣùgbọ́n gbogbo yín ní àkókò náà, àwọn ènìyàn bíi tèmi tìrẹ, wọ́n ní kán pa Jésù aláìṣẹ̀. Ọ̀rọ̀ náà rèé o, ó tún rìpíìtì ara ẹ̀ báyìí. Ṣé Ìgbòho ni kí wọ́n mú? Kán fi àwọn bandits sílẹ̀, àbí ká mú bandits ká mú Ìgbòho? Ta lẹ fẹ́ dálẹ̀? Ajínigbé sì ń jínigbé. 200 and something ọmọ iléèwé ni wọ́n tún kó. Àwọn gómìnà wọ́n ṣojú ayé lẹ́kọ̀ọ́ lánàá. Wọ́n ní kí ìjọba kó kọ́kọ́ máa sọ fún wọn pé òun fẹ́ wá arrest. Ǹjẹ́ wọ́n ṣe mọ̀ pé ìjọba amúnisìn là ń ṣe lọ́wọ́? Ṣùgbọ́n tó bá ti di pé wọ́n jíyàn, wọ́n ń pani nílùú, wọ́n á ní gómìnà wọn ní kó lọ bójútó. Ǹjẹ́ gómìnà fún wa lọ́rọ̀ sọ? Ǹjẹ́ àwọn gómìnà wa tẹ̀lé wa ará ìlú? Àwọn ọba gbàbọ̀dè tán, wọ́n ń fowó kún owó oṣù ọba. Ṣé Sunday Igboho ní ká mú àbí ká mọ̀ wọn ọba? Owó tí mo sọ lọ́jọ́ kìíní àná, owó tí Àlùmọ̀rúfù sọ lọ́jọ́ kìíní àná, òun náà sọ de owó oṣù fún wọn yìí o. Wọ́n ń jí ọmọ kó nísìnyí. Wọ́n ṣọ́ọ̀tì iléèwé 200 sílẹ̀. Gómìnà ń kó ọmọ tiẹ̀ sínú yàrá. El-Rufai kó ọmọ tiẹ̀ sínú yàrá pé kó wá máa gba ẹ̀kọ́. Mami, níbo ló fẹ́ kọ́ ọmọ tiẹ̀ sí, ìwọ tó ń gbọ́ mi? Ìwọ lówó tíṣà sínú ilé. Bẹ́ẹ̀ ni, ta ló yẹ ká mú? Gómìnà kọ́ àwọn ọmọ tiẹ̀ méjèèjì sílé, ó kọ́ àwọn ọmọ ọlọ́mọ ká máa lọ léèwé. Ṣé bójú ayé ṣe rí nù ni? Ẹja jò wò ó. Ókè, ẹja lọ síbi tá à ń lọ gan. Kí ni ìgbésẹ̀ tá ti gbé látọjọ́ tí wọ́n ti mú Lady K, tán ti kó àwọn èèyàn tí wọ́n kó lọ, tán ti bà Sunday Igboho jẹ́? Kí ni ohun tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀? Àwa tá ń pariwo, àwa tá ń agbára wa. Ǹjẹ́ a ṣe ìwọ́de oníwọ́rọ́wọ́? Àkókò ti tó ká lọ sí ìlú Ìbàdàn, ká lọ gbé pátákó
sí pé Sunday Ìgbòho kì í ṣe ọ̀daràn, kì í ṣe ajínigbé, kì í ṣe apànìyàn. Ǹjẹ́ ta ló ti sọ ń pa ẹ̀ látọjọ́ tá a ti bẹ̀rẹ̀ báyìí? Ẹ̀yin administrator, ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀yin ọmọ Yorùbá káàárọ̀ ojíire, gbogbo yín ti sá wọlé o. Ṣé ti ríran wò báyìí? Ǹjẹ́ ta ni ẹni náà? Ẹ jí padà, ẹ já bọ́ta. Lagos rally is not the end of it. In tó kàn ló yẹ ká ṣe. Àwọn ẹni tí ń pẹ́ńbẹ̀. Tí ẹ kò bá tí ì gbé ìgbésẹ̀ lákòókò yìí, mami, bó ṣe máa di pé olóyè Ìgbòho máa di ẹni tí wọ́n fi terrorist tí wọ́n pè ní terrorist. Ẹ jẹ́ ká jí báyìí. Gbogbo àwọn tá a sọ pé ẹ lọ́mọ jagunjagun, ẹ já gbé pátákó. Àwọn màmá yẹn ti ṣetán àti tẹ̀lé wa. Let's go into Ìbàdàn. Ẹ jẹ́ àṣẹ meeting láàrin ara wa. Ẹ pè wá ọjọ́ tẹ́ bá máa mú. Kò di dandan ká sọ ọjọ́ tá a fẹ́ mú síta. Kán tó lọ dúró dè wá. Tá bá ti rí wa níta, wọ́n rí wa níta nìyẹn. Ẹ já kó sáńbọ̀dù. Ká lọ ṣe ìfẹ̀rẹ̀wónú wọn. Ẹ já já ewé. Ẹ jẹ́ káwọn abiyamọ pààrọ̀ aṣọ wọn. Gbogbo ìlú tẹ́ wà. Ẹ jáde, ẹ gbé sáńbọ̀dù jáde. Ẹ lọ káàkiri ìlú Ìbàdàn. Gbogbo orílẹ̀-èdè míì tẹ́yìn náà wà. Ẹ já bá ṣe ń pàdé ara wa yẹn. Bá ṣe ń pàdé ara wa kiri state yẹn. Ẹ já lọ pàdé ní Ìbàdàn. Ká fi wọn ibi tí wọ́n ti kó wọn yẹn. Ká fi wọ́n pé Sunday Ìgbòho àti Lady K, ẹ kí wọ́n fi wọ́n sílẹ̀ fún wa. Kí gbogbo wa wà lórí títì ń bẹ̀. Ìyẹn ló lè hẹ́ndí ẹ o. Ṣùgbọ́n gbogbo rádaràda Sunday Igboho lọ fara hàn lọ ṣe kinní kan tán bá pọ́ìsì yẹn bẹ̀, ibo ló fẹ́ fojú sí. Àìlèjókù ò lè joyè ilé bàbá ẹ̀. Ilé Sunday Igboho ni gbogbo wa lọ kó fọ́tò lọ tá a lọ ń yà. Ẹ wo a lè lọ bẹ̀ ṣùgbọ́n a ò mọ tí ó yẹ ká ṣe. What next? Anybody nísìnyí tá a bá dẹ̀ pé wọn kì í gbé fóònù mọ́. Ẹ jí gbogbo tó yẹ ká ṣe, ẹ jẹ́ ká ní ìrìn àjò ẹ̀ báyìí, ó ti yá báyìí kíákíá. Àwọn olórí bàbá Akíntóyè àtàwọn tí wọ́n lékàn ọmọ Oòduà, ìlànà ọmọ Oòduà, mo ránṣẹ́ sí yín báyìí. Kì í ṣe tàbẹ́ ẹlẹ̀, kì í ṣe àwọn ìgbésẹ̀ tẹ́gbẹ́ ńlẹ̀ yẹn gangan ló ṣe pàtàkì ju pé ká ṣèwọ́de. Kí gbogbo di ó wọ̀dí mọ̀ pé Sunday kì í ṣe terrorist. Bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe tiwọn, kí ló kù tiwa mami? Ṣé ó dìgbà tí wọ́n bá kó tí wọ́n bá sọ pé wọ́n dìkìlì ẹ̀ bẹ́ẹ̀? Ẹ̀rù ń bà wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, wọn ò mọ ohun tó yẹ kán ṣe. Mami, àwa fúnra wa tá a bá dákẹ́, ẹ ti mọ̀ pé àwọn wèrè àwọn ọba tẹ́ ẹ ní wọ́n ti kíni, wọ́n ti ń gbowó lọ báyìí. Wọ́n ti fi kówó oṣù wọn, wọ́n ti ta àwọn ọmọ wọn, àwọn òpònú ayíràdà ní gbogbo wọn. Ní ìyá ẹnì kankan lẹ̀ nínú wọn. Olórí burúkú tí Ọlọ́run máa ṣèdájọ́ lé wọn lórí ni wọ́n. No, mi ò yọ ẹnikẹ́ni kúrò. Àwọn gómìnà òfò a máa fòkúta pa wọ́n láti ni. Wọn ò tí ì mọ kankan.
a máa sọ wọ́n lókò, ogun ọ̀run máa wọlé wọn láti lọ́ọ́ máa pa wọ́n lẹ́kún, n tó ń dùn mọ́ wọn máa di ẹkún fún wọn. ṣùgbọ́n kí ló kàn là ń pariwo. àwọn ìgbìmọ̀ ti dìde láti lú òkè òkun káàkiri tán ti ṣetán láti tún ilé Sunday Igboho ṣe. ṣùgbọ́n ṣé ká kọ́kọ́ tún ilé yẹn ṣe ní ohun àkọ́kọ́ àbí ká kọ́kọ́ yọ orúkọ ìbàjẹ́ kúrò lórúkọ ẹ̀? ká kọ́kọ́ dìde, ká kọ́kọ́ jà fún bó ṣe jà fún wa. ẹ̀yin ará Ìgàngán, kì í ṣe ẹ̀yin gangan ló yẹ kẹ́ ẹ ti kó sáńbọ̀dù kẹ́ ẹ ti bọ́ta. tí ò bá jẹ́ pé ó lọ síbẹ̀ yẹn, olórí burúkú Sẹ́ríkì yẹn ò mà ní kú òun bẹ̀. tìbí rìfẹ́ǹsì ló sì ń wà lẹ̀. àìmọye Fúlàní tó sáré kòjókòjó, kí lẹ fi ń pè lọ́kọ Fúlàní sí? ṣé Fúlàní ṣé wọ́n da ilé Sunday Igboho rú tẹ́lẹ̀ rí ni? ṣé wọ́n wọlé ẹ̀ tẹ́lẹ̀ rí ni? ẹ̀wọ̀n kan wá dúró, wọ́n ní ẹ má bú wọn, ẹ má rọ̀ wọ́n, ẹ jẹ́ ká máa fi yín pasúyà. nítorí pé bọ́n bá gbọ́ ogun ọ̀run ti dìde fún ẹnìkan ní ọdún gbogbo wọn. I'm not fearing anybody of them. mo dẹ̀ máa sọ, mo dẹ̀ tún máa sọ. mo sọ nígbà kan, mo ní oyè tó kan ráàwọ̀ ni ó ń bọ̀ wá kan rẹ̀ dẹ̀. ìwọ náà jókòó sílé kó ní ó kan Sunday Igboho lẹ́ni, ó ń bọ̀ wá kan wọ́n náà lọ́la. máa rẹ́rìn-ín bó kan lè di kéè lẹ́ni, bóyá orí tiẹ̀ náà máa bẹ́ dànù lọ́la. kí ni wọ́n fẹ́ padà sí? ìbanilórúkọjẹ́ tó ń lọ. àwọn ọba ń sọ pé kó fara rẹ̀ lélẹ̀, bí ẹ ṣe ti Abíọ́lá náà nìyẹn, pé kó bọ́ síta. tán gbé bàbá yẹn, wọ́n pálásì ni. bẹ́ẹ̀ ni Ọláwálé, olórí burúkú ní gbogbo wọn. ẹ má máa they are pretend. mo gbàgbọ́ nínú Ọlọ́run Kristi tí mo gbójúlé o. I'm not fearing any king, torí pé ènìyàn lásán ni wọ́n. Bíbélì sọ pé má ṣe fi ènìyàn ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. mi ì fi ẹnikẹ́ni ṣe ìgbẹ́kẹ̀lé mi. anybody ni mo pè é. anybody tó bá cross yẹ yóò fi kú ṣe fàjẹ́. àwọn ò sí àwọn tí wọ́n ń gbé kinní síta tá ṣe kinní kan. mo gbàgbọ́ nínú Kristi ni. ìhà yìí náà ni mo jókòó sí tí mo sọ̀rọ̀ òun lọ́jọ́ kìíní àná pé àwọn ọba kan wà tán fẹ́ fà á lélẹ̀. mo ní àwọn mẹ́rin kan wà nílé ẹ̀, mo dẹ̀ sọ fún yín àbí mi sọ fún yín. mi ì mà kú òun bí tí mo jókòó sí. àbí ṣe bàbá ńlá kú bàbá yín ló fún mi ní information ni? Ọlọ́run ọ̀gá ògo ni. mo dẹ̀ máa sọ, if you are the one that give me information, just come out and tell me that àwa là ń fún pastor yẹn information. mi ní information anybody, mo ní information lọ́wọ́ Ọlọ́run mi. No power. They are denying in the presence of everybody. Pé àwọn kan ní wọ́n pa Jùmọ̀kẹ́. ṣùgbọ́n nígbà tó bá yẹ wọ́n, tó àkókò tó yẹ kán jèrè ọmọ tiwọn, àá fi lá wọn lójú bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wá láàyè. tó kù díẹ̀ kọ́ ọmọ wọn ṣàṣeyọrí ohun rere, mo sọ bí àsọtẹ́lẹ̀. mi ìfẹ́ máa gẹ́gùn torí ẹ̀gún á máa pọ̀ sí ni.
òun náà fi sọ pé tí babaláwo bá sọ pé òun ò ṣògùn kà mọ́ ẹni tí yóò béèrè fún yóò béèrè fún torí ẹni ẹ̀gún ni wọ́n. àṣèṣì ni o basic èyí tẹ́ fi ń pa lójúkorojú náà ṣàparọ́ ni èyí tẹ́ pa nílé Sunday Igboho tẹ́ ní pa wọ́n náà ni kí la ṣe sí tí Fúlàní ń gé lójoojúmọ́ náà èwo la ṣe sí èyí tẹ́yìn náà jí gbé ń kọ̀rọ̀ tẹ́ fi ń fẹ̀jẹ̀ wọn wẹ̀ ṣé kí la ṣe sí. èyí lè jí lọ́jọ́ kan kẹ́ ẹ má ṣètùtù ènìyàn. àìmọye òkú olókùú tó wà ní burial ground tẹ́ni káwọn ọmọ ọlọ́mọ lọ máa wúwá ọmọ ọlọ́mọ la fi ń tọ́pa ikú. ẹ̀yin náà lẹ tún máa sọ fún wọn pé ká má dárúkọ yín wọ́n tún máa parọ́ mórí tí ò yẹ kó yí ẹ̀yin náà lẹ tún máa lọ gbà wọ́n ní kọ̀rọ̀. ẹ mọ iye tí Clifford Orji jẹ lọ́jọ́ kìíní àná ṣe bẹ́ẹ̀ yín náà lẹ wà ń bẹ̀ ṣó dárúkọ yín dè ní kí ló gbẹ̀yìn Clifford Orji. ẹ má dá wa lọ́wọ́ kọ́ ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ ká gbé pátákó ká sọ pé àwọn ènìyàn kì í ṣọ̀dà ṣé bí àdògán ṣe máa kú nìyẹn ni láì ṣe nǹkan kan ẹni tí yóò ṣe ẹni tí yóò pààyàn ẹ̀dẹ̀ ń kàn wọ́n bandits ẹ̀nà ronú pìwàdà ẹlẹ́ẹ̀fẹ́ dà wọ́n má jagunjagun wa. ẹ ṣe kó sójà pẹ̀lú Sunday Igboho tẹni kan wọnú igbó lọ kán lọ máa ṣe pattern dance in our inú igbó ṣùgbọ́n ẹ lè ṣe pattern dance tẹ́ ń jó kiri fún àwọn Fúlàní nígbà tán máa pa àwọn ẹbí wọn ni ẹ̀yin ò lè pẹ́ bí tiyín. ṣèbí ènìyàn ló ń jókòó ti Fúlàní tó sọ pé òun lọ ń bá àwọn Boko Haram tó sọ pé tóun bóun ṣe lọ ń bá Boko Haram gọ́fúmẹ̀ntì mímọ̀ bóun ṣe mẹ́ṣe ràn òun lọ. ẹ jọ̀ọ́ ṣé yẹn ò níbọn lé gbogbo tẹ ẹ mọkùnrin yìí fún tẹ ẹ bá bàdàn bọ́n lé ẹ lóòótọ́ ẹ rántí tírẹ́tì yẹn Fúlàní ti wọlá lákọ̀ọ́kọ́ ó gbúdọ̀ ní nǹkan tí ó fi ṣèfà rẹ̀ ẹni mélòó ló pa nínú yín kẹ́ ẹ bọ́ta. ẹni mélòó ló pa nínú yín kẹ́ ẹ bọ́ta. ẹni mélòó ló wà lọ́sípítà tí Sunday Igboho fìbọn dé gbé dọ́sípítà lọ́jọ́ tẹ́ ẹ wálé. ṣé ò kígbẹ́ àbí safety yín náà ló tó bẹ́ẹ̀. ẹ jẹ́ ká ṣe làákàyè náà. níta fi sọ wípé Yorùbá yóyóyó bí iná lẹ Yorùbá yóyóyó bí omi òkun Yorùbá lẹ ń wò yìí Yorùbá. ẹnìkan dá wa dúró ẹnìkan dá wa dúró ṣé ìgbà tán wọn òkè ìgbà tán bá wá gbé yẹn ẹ wá ṣẹlọ gbẹni mí dìde. Bọ̀dá Gani ààrẹ lóògùn ọ̀fẹ́ o tàbí mo lu òkèèrè ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ ẹ diwájú kẹ́ ẹ ní ká tẹ̀lé ẹ lẹ́yìn ni kan kúkú wá kó gbogbo yín lẹ́ẹ̀kan náà ká kúkú mọ̀ pé Yorùbá ṣe kí ni ṣùgbọ́n gbogbo ibi tí ò yẹ ká ẹ máa pariwo sí àìmọye tó pè mí pásítọ̀ ẹ lọ pa kinní kan wúmọ̀ yẹn ẹ tó wà ń bẹ̀ yẹn ẹ bá wa pa àláàpá ṣùgbọ́n tá a bá pa á tẹ́lòmíì bá bọ́ síbẹ̀ tó tún le ju tiẹ̀ lọ́ńkọ́. ṣé bọ́lọ́run ṣe ń pànìyàn nìyẹn nígbà tí Fáráò sọ wípé kí àwọn ọmọ Ísírẹ́lì máa lọ pẹ̀lú gbogbo ìyànjú wọn ó ní mo ṣe é ní àyálé láti lè jẹ́ kó parun òun ni yóò para rẹ̀ èmi kọ́ ni mo pa òun ni yóò para rẹ̀ ibi ọ̀tá mi gbòyànjú ayé mi dé òun ni yóò para rẹ̀ òun ló máa para ẹ̀ ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ wọ̀nyí ló jọ máa faṣọ ọmọ yàrá mára ẹ̀ lọ́rùn mami tí if I accept you àwọn èèyàn tó bá ti pé dáàdì kí lákẹ́ṣe ó yẹ ká pa ni mo máa ń kọ́ tiyín dànù ni o ẹ má bínú fún
torí pé lọ́la kan bẹ́ẹ̀ sọ fún mi lẹ́ni tó bá kú lọ́la gbogbo yín náà lè máa bọ́ sórí social media ẹni pásítọ̀ yẹn ló sọ pé wọ́n ti lọ ṣàgùn sí ó ti pa àfìfìlà périn ọjọ́ kan ló ní yìí o ẹ̀bẹ́yìn náà lóṣó ẹ̀bẹ́yìn náà lájẹ̀ ẹ̀ ṣe fi pa tó jẹ́ pé pásítọ̀ ló dáràn lọ́wọ́ yín wòlíì ẹ̀yin lè sáà máa ń ríran kí lẹ yẹ kẹ́ ṣe ṣé kò yẹ ká ti pa báyìí voice message lóríṣiríṣi. tèmi God bless you, you're welcome. òun ló máa parẹ́ ìjọ bíbélì sọ pé ó ní ẹnikẹ́ni tó bá ti fẹ́ náà sọ pé mo fẹ́ pa lágbájá ó ní ó ti di apànìyàn. ẹni tó rò ó nínú ọkàn ẹgbẹ́ lágbájá tó ń lọ yẹn kó dẹ̀ kú ó ti di apànìyàn. ọlọ́run mọ tó yẹ kó ṣe etí ọlọ́run kò di láti gbọ́ igbe wa. a kò lè ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run mọ iṣẹ́ ara ẹ̀ ṣe. ọlọ́run ló ń ṣiṣẹ́ ara ẹ̀ àwa jẹ́ ikọ̀ ni tó bá ló fẹ́ pààyàn tá a bá pa ẹ kó tó dọjọ́ náà ẹ rántí Àbáṣà tó fẹ́ pa Ọbásanjọ́ ó kú kó tó di pé ọjọ́ tó ń fẹ́ pa. ìwọ mọ irú ibi ẹni yìí ṣe súnmọ́ ọlọ́run tó. lọ ka Isaiah 47. ó ní àwọn ènìyàn mi ṣẹ̀ mo sì fà á lé wọn lọ́wọ́ ó ní ṣùgbọ́n ìwọ kò káàánú wọn ó sì fi àjàgà líle lé àwọn alàgbà lórí. ó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ tèmi láì tí ìjọ ọlọ́run pé ẹ dádì ibo ni ká lò nínú bíbélì láti fi bá obìnrin yìí wí má dẹ̀ sọ fún ẹ. kò wá sọ fún mi pé kò wá ní kí n lọ pànìyàn. ṣé spiritual or physically? Mind your speech, please. This is lying. This is online. People are tracking people. ọmọ Yorùbá ní àkànlò èdè tí a fi bára wa sọ̀rọ̀. ebi wọ́n ní the man kick the pocket ó ta tẹ́rù nípa kí ni túmọ̀ ẹ̀. dáàdi ẹ̀ẹ́dẹ̀já gbàdúrà kọ́bìnrin ta tẹ́rù nípa. simple dáàdi ẹ bá wa pa ẹlòmíà sẹ́ni fọ́jú gbọ́n ṣe kí lẹ́yìn wá ń ṣe ó yẹ kẹ́ ti pa for now. ṣé ogun ayé tiẹ̀ náà ìwọ náà ti pa wọ́n? kò sí bí ohun ìdènà kí ó má wà. ọjọ́ mélòó lálá fẹ́ fi rìnrìn àjò dé ilẹ̀ ìlérí ó di ogójì ọdún mo pariwo èmi náà ni mo pariwo pé if you miss this chance you will go for another 21 years. I'm not relent. Gbogbo ẹtẹ bá mà mí mi ò relent and I'm not hiding. Go and investigate very well. Mi ń ṣe olórí ogun tí ń ṣàpamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì tí ń sọ̀sọ́kùsọ. I'm come out in 100% but bí mo ṣe ń jáde o lè má rí mi. Mi ì dẹ̀ gbégbé mi ì dẹ̀ ní àfẹ́ rí mo ń jáde bó ṣe rí mi yìí náà ni. gbogbo rálì tẹ́ ẹ ṣe ni mo wà ńbẹ̀ ṣùgbọ́n kì í ṣe ìgbà tá a bá wá gbé kámẹ́rà èmi rèé o ìyẹn kọ́ ní ìṣù.
but ask me mo máa sọ fún yín pé gbogbo nǹkan tèmi ni mo máa fi ń gbé evidence jáde. I pray for some people tán béèrè solution pé kí la fẹ́ ṣe. Àwọn ìgbésẹ̀ kan wà tàbí láti gbé. Mo ṣàlàyé fún yín lánàá pé ẹ lọ wá ẹyẹlé ẹ lọ ṣe kíni kan. Gbogbo àwọn èèyàn láti ń pè tán láti béèrè ìtọ́ni nínú ẹ̀ a dẹ̀ ń sọ fún wọn. Mo kí àwọn ọba kan tán ti béèrè àwọn ọba ńláńlá bíi 9 là ń pè mí láti béèrè ìgbésẹ̀ yẹn mo dẹ̀ sọ fún wọn. What about you when you live in outside country? Tó ń sọ fún mi kí n pààyàn. Tí n bá pààyàn ṣé wàá kí mi lọ́la? Èmi kì í ṣe pásítọ̀ pànìyàn. Mi kì í ṣe wòlíì pànìyàn. But ẹni tó bá rìn nínú ọ̀nà tí kò tọ́ ogun ọ̀run máa lù pa. Nígbà tí Bálámù tó ṣe àṣemáṣe tó fẹ́ gẹ̀gún tó lọ ṣe pẹpẹ àìlòdì sí Ọlọ́run. Áńgẹ́lì apanirun pàdé ẹ̀ lọ́nà. Nígbà tó ń lu kẹ́tẹ́kẹ́tẹ́ ó ní move kò fẹ́ lọ. Kẹ́tẹ́kẹ́tẹ́ sọ fún pé ṣé ìwọ fẹ́ pa mí? Ṣé ìwọ rí? Ibo náà lẹ kẹ́tẹ́kẹ́tẹ́ fọhùn bí ènìyàn. Ọlọ́run dẹ̀ ṣí lójú orí. Ẹni tẹ́ ẹ sọ yìí ó lè yí padà. Ó lè jẹ́ òun gan tẹ́ ẹ bá pa lẹ́ni. Ó lè jẹ́ òun gan ló máa ní Ọlọ́run fẹ́ lò láti gbé ìwé yẹn débẹ̀. Mami, ìgbà wo lo fẹ́ ṣe election tí wo fẹ́ bọ́ sí irú ipò yẹn? Ẹ̀ẹ́dẹ̀já bẹ Ọlọ́run Olúwa yóò ṣiṣẹ́ gbogbo ìwé wa kó padà gbedébẹ̀ á dá lọ́pọlọ́rú á tọwọ́ bọ̀ láyé. Mami, òun gangan ló máa voice out tó máa dà fún yín. Ṣebí agbára wà ń bẹ̀ tẹ́bẹ̀. Téèyàn bá wà ní kóòtù á dẹ̀ wọnú kóòtù wa opposite lọ́ọ̀yà tó jẹ́ pé wọ́n against ẹ tẹ́lẹ̀ á dẹ̀ máa sọ dáadáa níwájú ẹ̀. Wọ́n á dẹ̀ máa wò pé wọ́n di magistrate á tún fàgbo ẹ̀ sísàlẹ̀ báyìí pé alpha báwo ni ilé tó ń parọ́ mọ́yàn tẹ́lẹ̀ tó ń búyàn ó tún wá ń sọ̀yàn dáadáa. Mami, agbára ló débẹ̀, àánú ló débẹ̀. Gbogbo nǹkan kì í ṣe wàdùwàdù. Olórí ogun kì í jagun bí ẹrú. Ìtọ́ni là ń bèrè lọ́wọ́ Ọlọ́run. Ẹ ka Bíbélì yín dáadáa. Ísírẹ́lì kì í dédé kọlu ogun Fínístínì láì jẹ́ wípé Ọlọ́run bá ní kán pa wọ́n run. When God bá mi sọ̀rọ̀ kí n gbé ìgbésẹ̀ tó ní akínlé lórí, I will do it. And nobody will stop me. Abẹ́rẹ́ àti lọ́kọ̀nà tó dí mọ́kùn. Ẹ má jagun bí ẹrú. Gbogbo ẹ pa. Tẹ́ ẹ bá pa ẹjọ́ ta ló fẹ́ bọ́ síbẹ̀ lọ́la? Ó mọ irú ìkorò èrú tí ẹni náà bá rí. Ọba kan ló mọ Jósẹ́fù o. Tí Ísírẹ́lì ń gbádùn. Nígbà tí Fáráò míì bọ́ síbẹ̀ wọ́n bọ́ sóko ẹrú. Ṣebí àwọn kan náà ṣe ń sọ́pọ́tì yín lé ní. Tí ẹlòmíì bá bọ́ síbẹ̀ lọ́la tó ní bá ní ó yá tó sọ fún àwọn tó jẹ́nà àwọn tó wà ń bẹ̀ tó kọ̀wé sí Nàìjíríà pé gbogbo sójà Nàìjíríà àwọn Yorùbá tán sọ̀rọ̀ ẹ lọ pa gbogbo wọn. Ṣèbẹ́yìn lẹ pa ẹni tó wà ń bẹ̀. Gbogbo wọn ènìyàn gbìmọ̀ pọ̀ nínú Bíbélì pé àwọn fẹ́ kọ́ ilé dé Ọlọ́run. Ọlọ́run dá ìmọ̀ wọn rú right. Ó ló jẹ́ kí gbogbo different language wà lẹ́yìn. Ọlọ́run lè dá ìmọ̀ ẹ̀rú ń bẹ̀. Àdúrà àṣìṣe ní kẹ́ ẹ gbà fún. Olúwa jẹ́ kí lágbájá ọmọ lágbájá ó ṣìṣe. Ẹ kọ́kọ́ fa agbára tó níyà. Táíwò Kíkẹ́, God bless you. Kọ́mọláfẹ́ ẹ̀rọ ànúgbà. Esther Adédọ̀tun ògòyàn fọhùn yá mi. Ẹ dá èdè wọn rú. Let me tell you a little story before kí n tó máa lọ. There's a day lórí iṣẹ́ ara tí mò ń ṣe as a building contractor. A ti ń ṣiṣẹ́ lọ. Okay, àwọn kan náà ní iṣẹ́ tẹ́lẹ̀. Ẹni yẹn kówó jẹ.
wọ́n wá pè wá ká wá ṣiṣẹ́ ńbẹ̀. Nígbà tá a wá ṣiṣẹ́ ńbẹ̀, ẹni tó ń ṣiṣẹ́ ńbẹ̀ tẹ́lẹ̀ wá ó wá fọlọ́pàá mú wa pé wọ́n jẹun lówó, ó dẹ̀ kó gbogbo irinṣẹ́ táwa ń lò. Nígbà tá a dé tá a béèrè lọ́wọ́ onílé, lóòótọ́ lonílé jẹ́ lówó. Mi ì ṣe wá jẹ́wọ́ pé torí pé wòlíì ni mí, àṣẹ ń bẹ lórí ahọ́n mi kí sọ̀rọ̀ òdì sí. No. Ó tún jẹ́ kí n mọ àwọn tí kò jẹ́ àwọn tí ó jù ú lọ. Nígbà tí mo débẹ̀ àtàwọn ọmọ mi tí wọ́n mú, mo sọ fún ọ̀gá ọlọ́pàá yẹn pé wòlíì ni mí o, ìránṣẹ́ Ọlọ́run sì ni mí pẹ̀lú. Mi ò ní ohunkóhun tí mo fẹ́ sọ ju pé a ò jẹ̀bi ọkùnrin, ẹni tó níṣẹ́ ló gbéṣẹ́ fún wa. Ó dẹ̀ ní ókè. Ẹ̀dẹ̀ máa wọn ọlọ́pàá Nàìjíríà wọ́n ní ká lọ wó wa. Mo ní owó nìyẹn. Mo dẹ̀ padà sílé mi. Mami mo lọ gbàdúrà. Mo sọ fún Ọlọ́run, mo ní ọ̀gá ọlọ́pàá tó ní kí n mówó wá yìí. Olúwa òun ní gan ni kó lò láti rìlíìsì gbogbo àwọn ọmọ yẹn fún mi. Iṣẹ́ tí mo dẹ̀ tí wọ́n ti pọ́n mi lójú lórí rẹ̀ yìí, kó wá fọwọ́ sí ìwé yẹn pé ẹni lágbájá ni kó lọ máa ṣe láì dẹ̀ yọ lẹ́nu. Mo dẹ̀ padà lọ síbẹ̀. Ẹ̀sà kí n tó débẹ̀ níwájú Ọlọ́run onímájẹ̀mú, fóònù ẹ̀ ti ń dún. Ẹ̀sà gbà tí màá wọ bẹ̀, ó kúnlẹ̀. Ó ní ẹ̀sà bẹ́ẹ̀ ṣe kú òun bí. Òun rí i pé Ọlọ́run ń lò yín. Mami kì í sọ̀rọ̀ gbéraga. Ọlọ́pàá yẹn gan máa gbọ́ mi báyìí. Ó máa ń gbọ́ prógámù mi. Ọ̀gá ọlọ́pàá ni. ASP àbí kí lẹ máa ń pè ní. Ó dẹ̀ sọ fún mi in this Lagos state ni. Ó ní mo rò pé bẹ́ẹ̀ ṣe jáde pé lọ́ọ̀yà lẹ́fẹ́ lọ gbé wá ni. Ó ní ṣùgbọ́n mo rí pé ń pe lọ́ọ̀yà lẹ́ẹ̀kan, mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣùgbọ́n èèyàn kan wọlé wá. Òun ò rí ìran rí láyé ògbà tán ti bí òun. Ó lóun ò rí pé kí òun wà ní ọ́fíìsì kéèyàn dẹ̀ wọlé lára ògiri rí. Ó lóun dẹ̀ rẹ́ nìyẹn dẹ̀ wọ́ wáyé tó ní wo ẹni tó lọ yẹn, òun ló lè tán ẹ kúrò nínú ìṣòro ayé ẹ. Ẹni tó ti sọ pé òun wá tipẹ́tipẹ́ nìyẹn tí gbogbo nǹkan tó máa ṣe kún ẹ kúrò mẹ́. Mami ṣé kí n sọ kíní kan fún yín? Mo mọ̀ ọmọ sọ síta léni, mi ń tú àṣírí ogun ayé ẹni, mi kò kú dárúkọ ẹ ò délé mu. Bàbá yìí sọ fún mi pé tóun bá sùn ní ìṣẹ́jú márùn-ún òun máa ń tọ̀ ọ́ lé. Ó ní wọ́n fi ṣeun ni, ó ti ná pásítà di owó. Ó ní ẹ̀sà tẹ́ bá lè yọ mi kúrò nú ẹ̀. Òun máa ń tọ̀ ọ́ lé. Mo wá ní kó fi dá Ọlọ́run lójú pé ìjọ tí ó bá gbé àréfẹ́ lẹ́bi tó dẹ̀ gbé ebi fún aláre, ọjọ́ iná ló máa padà sínú ìtọ̀ọ́lé ẹ̀. Ṣùgbọ́n lẹ́nìí Ọlọ́run máa yọ kó láyé ẹ̀ lọ́ra pure water wá. Mami, that is the end. Ọkùnrin yìí ló wá ṣe kí ni o, òun ló tún bá wa wá mọ́tò wọn. Àwọn mọ́tò tán fi ṣe wọ́n náà fi kó ẹrù dé Ìkòròdú fún wa. Àtàlágolo àbí kílẹ̀ ń pè bẹ́ẹ̀. Òun ló kó gbogbo àwọn ṣọ́bẹ̀ wa, gbogbo àwọn ẹrù wa, àwọn ẹ́ńjìn wa tá a fẹ́ lọ fi ṣiṣẹ́, ó kó sínú mọ́tò. Àkókò ní mọ́tò. Ó ní àdìsẹ́ gbé mọ́tò, àmọ́ ní mi tí ní mọ́tò. Ẹsẹ̀kẹsẹ̀ ló pe yẹ́sà. Èmi náà tún fẹ̀ síwájú lákòókò náà. Goslow kan ò mú wa pín. Bàtà adé sáìtì, oní sáìtì gan jókòó tó káwọ́ máyà tó dédé ọlọ́pàá ẹrù gan tó gbà. Àwọn tán wà bẹ́ẹ̀ tún yà dànù. A máa débẹ̀, a parí iṣẹ́ yẹn. Ẹni tó gbé wa lọ́bẹ̀, ojú padà tí àṣírí tó ti ṣe nínú sáìtì yẹn, ó padà tú sí gbogbo èèyàn lọ́wọ́. Mami, òun gan náà fẹ́ lọ ṣẹ̀wọ̀n. Nígbà tá àṣírí ẹ̀ tú. Má ronú kókó pa ènìyàn. Ẹ jẹ́ ká ronú tí a lè ṣe tí ó mú àtẹ̀síwájú bá orílẹ̀-èdè yìí, ìlú ilẹ̀ location ilẹ̀ Yorùbá, ilẹ̀ olómìnira, ilẹ̀ ìdùnnú, ilẹ̀ ayọ̀, Yorùbá nation.
ẹja jà fitafita. It's not for you today but it's for you tomorrow. Olórin yẹn sọ pé èní lè kóró jàre má bọkàn jẹ́ o òpin ayé rẹ̀ á dára. Èní lè kóró jàre má bọkàn jẹ́ o ayé rẹ̀ á dára. Mo kí gbogbo èèyàn tán ti ń gbéra jọ tán ti ń kóra wọn jọ láti ran Sunday Igboho lọ́wọ́. Àwọn ẹlòmíín tó bá jẹ́ lọ́ọ̀yà náà fẹ́ gbà wọ́n rẹ́dì. They are calling me but mo ní ẹ ṣe sùúrù. Àwọn ẹlòmíín ní ẹja lọ pé bóyá company kan la máa gbéṣẹ́ fún tó máa fún wa lákàntì tá a máa bẹ̀rẹ̀ sí tún ilé ẹ̀ ṣe padà. Yes, wọ́n pọ̀ rẹpẹtẹ tán ti ṣe tán. Gbogbo ẹ̀ ládẹ̀ máa ṣe pẹ̀lú àṣẹ Elédùmarè láì fi igbá kan bọ̀kan nínú. Ẹlẹ́ẹ̀kejì ni pé stop me asking something from anybody. Stopping asking. Stopping nonsense accounts. Tẹ́ ń gbé kalẹ̀ lọ́wọ́ yìí. Let become a one. Àìrìnpọ̀ ọmọ ejò olójó ọmọ ejò níyà. Ẹni tó bá wù sí kó ra data, ẹni tó bá wù kó má ra data. I'm not asking anything from anybody again. Mo ní ṣe ọwọ́ mi tí mo ń ṣe. Ẹ jẹ́ ká jí. Ẹ má jẹ́ ká fi ibi sólóore. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá fi ibi sólóore ó ní ibi kì yóò tán nínú ilé irú ẹni bẹ́ẹ̀. Ẹ já wo nǹkan tá a lè ṣe fastly. Àìmọye lọ́ọ̀yà lórí bí. Ṣùgbọ́n àìmọye àwọn lọ́ọ̀yà tán sọ pé a máa support evangelist ẹ máa rìn ṣòwò wòlíì mi ẹ máa rìn ṣòwò. Ẹ̀yin náà dìde ẹ kóra ń jọ yín lógúnlógún ẹ kóra ń jọ lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ gbé DSS Nàìjíríà lọ sí kóòtù náà. Èmi Tuesday àti ìrí iléeṣẹ́ kan nínú àwọn lọ́jà ilẹ̀ Yorùbá àbí àwọn kan ká ní a ti ṣáàjì wọn sí kóòtù fún assassin, fún kidnapper, fún ìbanilórúkọ jẹ́. Àti rẹ̀ nìkankan. Ẹ support mi ẹ̀yin lọ́yà. I ready láti gbé wọn lọ sí court. If you stand today, bóyá ká máa lọ court, I will stand. Máa lọ. Ẹ já gbé wọn lọ court. Táwọn ò bá gbé wa lọ, ẹ jẹ́ ká wá gbé wọn lọ náà. Ẹ̀yin tẹ́lẹ̀ kàwé, Sunday Igboho kàwé, ẹ wá lo ìwé yẹn báyìí náà. Ẹ máa pa wa ò kàwé, ẹ̀yin ẹ wá lo ìwé yẹn náà. Òfin tẹ́ ẹ mọ̀ yẹn, ẹ já gbé fún wọn. Lóòótọ́ kò sí òdodo ìdájọ́ ṣùgbọ́n ogun ọ̀run wà ń bẹ̀ láti jà fún wa. Ṣé bí àwọn adájọ́ wa ṣe fẹ́ jókòó nìyẹn? Bàbá Kọ́mọlá gbogbo yẹn dìde different chamber ló pọ̀ káàkiri. Ẹjọ́ ti délẹ̀ báyìí. Ṣé a fẹ́ lọ máa bẹ̀bẹ̀ ká tó gba lédèké ni? Ṣé a fẹ́ lọ máa bẹ̀bẹ̀ ká tó gba àwọn èèyàn mọ́kànlá tó wà ń bẹ̀ ni? Mami, tí babaláwo bá ní kẹ́ ẹ mówó wa ká ṣoògùn ká ṣe gbá ká ṣàwó ká ṣàdúà pé wọ́n máa jáde, ṣé wọ́n fẹ́ fò jáde bẹ́ẹ̀? Ṣé áńgẹ́lì fẹ́ lọ gbé wọn jáde ń bẹ̀ ni? Bẹ́ẹ̀ ni mami, international lawyer will be better than yes. Ẹ jẹ́ kán dìde, ẹ jẹ́ kán dìde, ẹ jẹ́ ká gbé wọn lọ sí court. Tó bá jẹ́ pé ká dáwó, ẹ dákun ẹ pè mí, ẹ pè mí. Ṣé bí ẹ̀mí àwọn èèyàn tó kú yẹn ṣe fẹ́ lọ náà nìyẹn?
ẹkún rẹ̀ kọ́ àti ìgbẹ́ tó ń yà yẹn kọ́ ní iṣu. Mami, tán bá pa àwọn ènìyàn yẹn lásán lọ bẹ́ẹ̀ kò dáa o, kò dáa o, it's not okay at all. ẹ jẹ́ ká dìde, ẹ dìde, ẹ torí Ọlọ́run, ẹ bá wa gbé wọn lọ kóòtù. Kí ni iyì àti owó tí ẹ ní tí ò ní kankan ní afẹ́ni falẹ̀ o? Kí ló máa sọ lọ́dọ̀ Ọlọ́run pé ó fi ran àwọn ènìyàn rẹ lọ́wọ́? Onígbà tí ebi ń pa mí, oyin ẹ̀yin kò fún mi lóúnjẹ. Ẹ̀yin pastor, you rely, we are praying, we are did this, we are did that, we are did it, we are did that. But till now, àwọn ọmọ yẹn ṣì wà ń bẹ̀. Èmi ní ọjọ́ Tuesday o, ti fẹ́ pọ́sẹ̀ kan báyìí. Tí wọn ò gbọ́n kankan pa yín, wọ́n dẹ̀ jókòó sínú sẹ́ẹ̀lì síbẹ̀. Ṣé ìwọ ti wọ sẹ́ẹ̀lì rí? Lady K wá láti ìlú òyìnbó, ó dèrò inú ẹgbẹ́ wọn torí ìjà tí àwọn ọmọ tèmi àti tiẹ̀. Wọ́n ń wùndún wọn lẹ́sẹ̀, wọn ò lè rìn dáadáa. And you are calling me every time to time. Àfi kí n lọ pààyàn. Nítorí pé ẹ jẹ́ ká dìde, ká gbé wọn lọ síbi tó yẹ. Ẹ̀yin ènìyàn, yes, lóòótọ́ ni, ṣùgbọ́n ṣé àwa ti rí wọn níta ni? Please, in tó bá kàn, òun ló yẹ ká ṣe. A padà máa gbé sáńbọ̀ọ̀dù náà, kò sígbà tá à níbi kí bàbá Akíntóyè kó bá wa kọ lẹ́tà sí ọlọ́pàá Ìbàdàn, because ẹ ṣe pẹ̀lú kọ́mẹ́ǹtì tá à ń ṣe yẹn. ẹ ṣe torí pé with annoyance I don't want to call anybody. Gbogbo àwọn tó dẹ̀ ń pè mí, mi ì fẹ́ gbé kọ́ọ̀lù wọn torí pé àmọ́ tó yẹ ká ṣe náà. We didn't need to silent. Wọ́n fi wọ́n lẹ̀ o, wọn ò fi wọ́n lẹ̀ o, à ń gbé wọn lọ kóòtù. Báwo lẹ ṣe máa pa ènìyàn torí pé ẹ fẹ́ wá ṣàṣìlẹ̀, ẹ fẹ́ wá rédì? Mami, tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tán bá mu jẹ, wọ́n máa pa mí náà lọ́la. Wọ́n lè pọ̀ ọmọ tiẹ̀ náà lọ́la. Àwọn ìyá kan ló bí àwọn èèyàn yẹn. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tí ẹ ti ní ìmọ̀ rere láti tún ilé Sunday Igboho ṣe, ẹ má jẹ́ ká dúró. Ẹ jẹ́ ká wo ohun tí a lè ṣe lé lórí. Bóyá a máa wá àwọn èèyàn tí wọ́n máa pè é ni, bóyá àwọn contractor la máa gbé dìde tá máa lọ́bẹ̀ tá máa wòye tí wọ́n lè gbà. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tí ì fún yín ní àkáǹtì kankan báyìí tí a máa fi rí solution. Èmi náà try nísìnyí láti wo àwọn olórí tájọ máa sọ̀rọ̀ tí ìrìn àjò, torí gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí
pé kí ẹ ti rẹ́dì àti ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣé o, ilé àti ọ̀nà yín ò ní dàrú o, ẹ rà àánú gbà o, ògo yín á fọ́hun o, ẹ ò ní gbọ́mọgbìn o, àṣìṣe kò ní bá yín. Àánú Ọlọ́run á bá yín gbé. Yorùbá a máa kúrò lórí ilẹ̀ yìí o. Amen. Ẹ dákun ẹ bá mi ṣàmì o. Wọ́n ní very soon you will see them out by the grace of God. Amen. Amen. Ẹ bá mi ṣàmì dáadáa, ẹ bá mi tẹ love, tẹ like. Kan jáde náà ni o. Kan jáde ni. And ẹ dákun ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀. Ẹ má tọwọ́ bọ̀ wípé àní sọ̀rọ̀ o. Tẹ́ bá lọ tọwọ́ bọ̀ wípé wọ́n ṣe jáde yẹn wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. Òfo lẹ mú o. Okay. Yes, yes, yes. Ẹ jẹ́ ká gbàdúrà ká tó máa lọ torí àkókò yẹn àwa náà ń lọ bí iṣẹ́ tiwa. Ayérayé Elédùmarè ẹni mímọ́ Ísírẹ́lì a máa gbé ọ̀gá a yìn ọ́ lógo fún ìrìn àjò yìí. Ọlọ́run gbọpẹ́ wa, ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa. A yìn ọ́ nítorí ẹ̀ ń jẹ́ Ọlọ́run, ẹ kò fi wá sílẹ̀ fún ọ̀tá mú. Ìmọ̀ ọ̀tá ìmọ̀ àwọn ẹni bí ò ṣẹlẹ̀ wa lórí. Ọlọ́run gbọpẹ́ wa, ogun ọ̀run gba ẹ̀yìn wa. Mo súre fún yín lénìí gẹ́gẹ́ bí èyí tí a ní a fẹ́ ṣe. Mo gbàdúrà gbogbo ìdílé tá bá rí ẹ̀gún kẹ́gún tó ń ja ìran rẹ, gbogbo ẹ̀gún kẹ́gún èpè tó ń ja ìdílé tèmi tirẹ̀ lénìí lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ó yá parẹ́. Ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ, ẹlẹ́jẹ̀ pẹ̀jẹ̀ rẹ ó yá parẹ́. Olúwa parẹ́, Olúwa parẹ́, Olúwa parẹ́. Gbogbo ẹ̀jẹ̀ kẹ́jẹ̀, gbogbo agbára kágbára èyí tó bá ìdílé wa jàjàkadì, gbogbo ẹ̀gún tí mú ní sùn, gbogbo ẹ̀gún tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá ó tò, gbogbo ẹ̀gún tó ń da ìrìn àjò rú, gbogbo ẹ̀gún àfinihàn, gbogbo ẹ̀gún apani, ẹ̀gún owó tí bá ti gbowó tán tí ojú rẹ̀ àràn kó lórúkọ Jésù. Ẹ̀gún náà ó yẹ kó parẹ́ lórí ìran rẹ̀, ó yẹ kó parẹ́ lórí ìran mi, ó yẹ kó parẹ́ lórí ìran rẹ̀, ó yẹ kó parẹ́ lórí ìran mi. Gbogbo ẹ̀gún ni mo pè é, ẹ̀gún tí o máa parẹ́, èyí tó ń da ìrìn àjò rẹ̀ rú, ẹ̀gún ebi, ẹ̀gún ìkọ̀kọ̀, ẹ̀gún ẹni ebi, mo pàṣẹ lórúkọ Jésù, lórúkọ Jésù. Olúwa parẹ́ gbogbo ẹ̀gún ilẹ̀ Yorùbá ní ìlú kan, gbogbo ẹ̀gún tí ń bẹ nílùú Oǹdó lórúkọ Jésù ó yẹ gbiná dànù. Gbogbo ẹ̀gún amániṣe ni, gbogbo ẹ̀gún ìdílé tí ń bẹ ní gbogbo ìlú Oǹdó pátá, èyí tó ń bẹ lóńdó state pátá ó yẹ ogun ọ̀run parẹ́. Gbogbo abínibí àti ọmọ tó jáde nílùú Oǹdó èyí tí a kọ́ pé ìran Oǹdó ní state ni wọ́n látẹ̀ni lọ, ẹ̀gún lórí yín Olúwa parẹ́, Olúwa parẹ́, Olúwa parẹ́, Olúwa parẹ́, Olúwa parẹ́, Olúwa parẹ́. Gbogbo ẹ̀gún àfinisìn, ẹ̀gún amáìmoore, ẹ̀gún tí ń tani jẹ, ẹ̀gún tí kò jẹ́ ká kọjú síbi kan náà, ẹ̀gún náà gbiná dànù. Ẹ̀gún èdè àìyedè, ẹ̀gún tí kì í jẹ́ kẹ́ni ogún síbi kan, ó yá tó ń bẹ lórí ilẹ̀ ìlú Oǹdó state, ó yá gbiná dànù. Mo sọ bí wòlíì, mo ní kó gbiná dànù. Gbogbo ẹ̀gún tó ń so ìkorò fún àwọn ará ìlú yẹn, gbogbo ẹ̀gún tó jẹ́ kí àbọ̀dẹ̀ àwọn Fúlàní ó máa lágbára lórí ìlú yẹn báyìí, ẹsẹ̀kẹsẹ̀ ó gbọ́rọ̀, ó yẹ dìde, 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 ó yẹ dìde. Ẹ̀gún náà gbiná dànù lórúkọ Jésù. Akọ̀pẹ́ àyà yóò pa àlejò, yóò fi ti bẹ̀rù bójó jáde níbi kọ̀lọ̀fín. Gbogbo àlejò kálejò tó ti dàbí ẹ̀gún tó kó wọ inú àwọn ènìyàn ìkà, tó jẹ́ ká máa pa wá lọ́mọ, pa wá láyà, ká máa jí nígbẹ́, èyí tí kò jẹ́ kí iye ọkàn wọn ṣí, èyí tó fi wá sí abẹ́ ọ̀mbrẹ́là ẹ̀gún ayérayé nílùú Oǹdó state gbogbo, ó yẹ jáde lórúkọ Jésù.
Jésù Ọlọ́run kó dáríjì orílẹ̀-èdè ní ìlú náà. Mo gbàdúrà mo lọ sí ìlú Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo pàṣẹ jáde. Gbogbo orúgbìn òkùnkùn, gbogbo orúgbìn ẹ̀gún nílùú Èkìtì state gbogbo. Ó yẹ jáde, ó yẹ jáde, ó yẹ jáde. Ó lẹ́jẹ̀ pẹ̀jẹ̀rẹ̀. Mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ iyebíye, ẹ̀jẹ̀ tí kò lábàwọ́n. Ó yá lọ rìn kọjá, ó yá rìn kọjá. Gbogbo ìlú Èkìtì lọ́wọ́lọ́wọ́, gbogbo ọmọ bíbí ìlú Èkìtì tó wù kó máa gbọ́ mi. Tàbárí ẹ̀gún má ṣe rere tó ń jà yẹn, ẹ̀gún jákulẹ̀, ẹ̀gún ìpájú, ẹ̀gún afínisẹ́rù láti sin lọ. Ogun ọ̀run dà, ó yá gbiná dànù, 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 gbiná dànù lórúkọ Jésù. Gbogbo ẹ̀gún nílùú Èkìtì state, ètò ìjà ọba, ètò ìjà gómìnà, ètò ìjà àwọn ìránṣẹ́ Ọlọ́run, ètò ìjà àwọn ilẹ̀, ètò ìjà gbogbo ènìyàn ní gbogbo ìlú Èkìtì state pátápátá. Mo rí búkú rẹ̀ báyìí, mo rán àṣẹ Elédùmarè lọ. Gbogbo odò tí ń bẹ níbẹ̀, ẹ gbọ́rọ̀ Olúwa. Gbogbo ilẹ̀ tí sun ẹ̀gún, gbogbo igi tí sun ẹ̀gún, Bíbélì ní kí èmi fi àkélé wọn, kí kó wọn jù sínú adágún náà. Gbogbo odò tó ń gun ẹ̀gún, mo fi yọ àwọ̀ kòtòkòtò wá lárúkọ Jésù. Mo fi ẹ̀jẹ̀ Jésù iyebíye sínú gbogbo odò náà lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yá ẹ máa sun rere, ẹ kò yóò sun ẹ̀gún mọ́. Ẹ máa sun àánú, ẹ máa sun ìbùkún, ẹ máa sun àṣeyọrí. Ilẹ̀ náà gbòmìnira. Tàbá ní aninilára nílùú Ilé Èkìtì. Ó yá ogun ọ̀run fàyọ̀, finá run wọn dànù, finá run wọn dànù. Àwọn ọba ìkà ètò bá bẹ lórí rẹ̀ náà tí wọ́n sun ẹ̀gún. Ó yá áńgẹ́lì apanirun wọlé wọn kó pa wọn run. Láìlẹ̀ náà kọjá, láìlẹ̀ náà kọjá. Ọlọ́run á lọ sí ìlú Ọ̀ṣun state. Agba ìlú Ọ̀ṣun lọ, ayérayé Elédùmarè, mo pàṣẹ lọ sí gbogbo ìlú Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ìpè ó yá wọ ìlú Ọ̀ṣun lọ. Gbogbo ilẹ̀ náà Olúwa yà sí mímọ́. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, ká gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Nítorí tí a bá wo ìlú Ọ̀ṣun, àkọ́pẹ́ níbẹ̀ ni àwọn ilẹ̀ kan ti dìde. Mo pàṣẹ jáde, orísun tó sun ẹ̀gún lórí ilẹ̀ náà, orísun tó sun ilẹ̀ Yorùbá, òun ní ilẹ̀ Ọ̀ṣun. Láti wákàtí yìí lọ lórúkọ Jésù ti Násárẹ́tì, ó yá gbogbo orísun ẹ̀gún ilẹ̀ náà, ó yá gbiná dànù, gbiná dànù. Gbogbo àṣẹ ẹ̀gún, 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 ó yá gbiná dànù, gbiná dànù, gbiná dànù, gbiná dànù lórúkọ Jésù. Mo lọ sínú gbogbo odò tó lọ sí ìlú Ọ̀ṣun, gbogbo Ọ̀ṣun, gbogbo odò lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ̀gún ti ń bá jàjàkadì, tí ẹ̀gún ti ń bá fira lọ́wọ́lọ́wọ́, tí kò jẹ́ kó sun ẹ̀sùn àánú, tí kò jẹ́ kó sun ẹ̀sùn ìṣiyè, tí kò jẹ́ kó sun ẹ̀sùn ìṣerere, lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù. Ó yá pa orísun náà rẹ̀, gbogbo orísun ẹ̀gún náà, ó yá gbiná dànù. Àyà yóò pa ayé, ẹ ó fi ti bẹ̀rẹ̀ bójú jáde mi kọ́ fi. Ó mọ Santa Balia, ó ní kẹ́mi má bá yín kẹ́gbẹ́ pọ̀, ó ní kí n máa pàṣẹ fún yín ni. Mo pàṣẹ fún yín lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Ẹ̀jẹ̀ Jésù ó yá lọ sí gbogbo ìlú náà, ó yá lọ fọ̀ mọ́, ó yá lọ fọ̀ mọ́, ó yá lọ fọ̀ mọ́, ó yá lọ fọ̀ mọ́ báyìí. Bẹ́ẹ̀ ló máa rí. Mo lọ kúrò níbẹ̀, mo lọ sí ìlú Ọ̀yọ́. Ó Olúwa gbogbo Ọ̀yọ́ state dọ́wọ́ rẹ̀ lẹ́ni Ọlọ́run, ó yá lọ fọ̀ mọ́. Ó gbọ́ ẹ̀gún ibẹ̀, ó yá parẹ́, 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 ó yá parẹ́. Gbogbo ẹ̀gún tó ti farahàn, ò ní ìlú Ọ̀yọ́, gbogbo ìlú Ọ̀yọ́ lápapọ̀, gbogbo ọ̀rọ̀ òdì lórí àpáta, lórí ilẹ̀, lórí igi, nínú agbẹdẹmẹtì ọ̀run, orísun tó ń sun ẹ̀gún nílùú Ọ̀yọ́, ó yá gbiná dànù. Mo sọ bí wòlíì Ọlọ́run láti wákàtí lọ, mo dojú ogun kọ yìí, ó yá kọ Jésù, ó yá àfihàn léwọ̀n dànù. Ẹ wọlé lọ́lọ́jijì, ó yá bọ́ sínú àga, ó yá bọ́ sínú ọ̀fun, ó yá bọ́ sínú ọ̀gbun, ó yá bọ́ sínú ọ̀gbun. Àjàgà ẹ̀gún ní orí ilẹ̀ Ọ̀yọ́, ó yá jádànù, ó yá jádànù. Ọlọ́run Olódùmarè, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ iyebíye, ẹ̀jẹ̀ tí kò lábàwọ́n wọ ìlú Ọ̀yọ́ lọ lápapọ̀. Ó yá gbogbo ìlú Ọ̀yọ́ state, Ẹ̀mí Mímọ́, ó yá lọ túṣe, ó yá túṣe. Bí o bá bá tún odò mara ṣe tí ìkorò jáde níbẹ̀, ìkorò jáde kúrò nílùú Ọ̀yọ́, ìkorò jáde, ìkorò jáde, ikú ọmọdé jáde, ikú àgbà jáde, ó yẹ jáde, òjínigbé jáde, apanijẹ́ jáde lórúkọ Jésù. Ó yẹ jáde báyìí lórúkọ Jésù. Mo sọ̀rọ̀ àṣẹ ni lórúkọ Jésù. Mo ní kẹ́ jáde lórúkọ Jésù. Mo ní
ní kẹ́ jáde lórúkọ Jésù mo ní kẹ́ jáde lórúkọ Jésù mo ní kẹ́ jáde lórúkọ Jésù mo ní kẹ́ jáde mo bá yín wí ní kòkó báyìí kẹ́gbẹ́ ọmọ aláṣẹ ni mi mo sì pàṣẹ jáde gẹ́gẹ́ bí aláṣẹ igbákejì ọ̀run lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù gbogbo ẹ̀gún náà ó yẹ iná jó yín nínú báyìí lórúkọ Jésù ìlú Ọ̀yọ́ gbé lálàáfíà àlàáfíà kò sùn níbẹ̀ ògo kò sùn níbẹ̀ ìgbọ́ra ẹni yé kò sùn níbẹ̀ ògo kò sùn níbẹ̀ àwọn ènìyàn ibi tí wọ́n gbàbọ̀dẹ̀ wọ ìlú Ọ̀yọ́ iná dààmúná iná jáde àkọ́pọ̀ iná síwájú Olúwa bí Èlíjà bá béèrè fún iná lórí àpáta mo béèrè fún iná lẹ́nẹ̀ẹ́ lórúkọ Jésù iná kò kọlù wọn dànù àdúrà àwọn ọmọ Ọlọ́run àdúrà àwọn àyànfẹ́ jẹ́ ó máa gbà lórí ìlú Ọ̀yọ́ báyìí jẹ́ ó máa gbà lórí ìlú Ọ̀yọ́ báyìí kó máa gbà nítorí pé Sunday bẹ nílùú Ọ̀yọ́ lórúkọ Jésù Ọlọ́run kó wọ ilé agbára rẹ lọ kó lọ tún ṣe tábàárí ohun kan tí babaláwo ti pa bàjẹ́ tábàárí ohun kan èyí tó oníṣègùn bàjẹ́ tábàárí ohun kan tí àfa bàjẹ́ tábàárí ohun kan tí wòlíì bàjẹ́ tí wa ó ní a máa fò ní kí àárẹ̀ kì yóò mú wa ó yá àárẹ̀ kì yóò mú ọ Sunday ọwọ́ ayé kì yóò tẹ̀ ọ́ ọwọ́ ọ̀ṣọ́ kì yóò lè mú ọ ọwọ́ agbára ayé kan kì yóò lè mú ọ ọwọ́ òkùnkùn kan kì yóò lè bà ọ́ bẹ́ẹ̀ ni mo sọ ọ́ bí ọwọ́ Fílístínì ò bá tẹ Mósè gbọ́ dáadáa bí ọwọ́ Fílístínì ò bá tẹ Mósè ọwọ́ ayé ò ní tẹ ọ́ bí ọwọ́ Fílístínì ò bá tẹ Dáfídì ọwọ́ ayé ò ní tẹ ọ́ ò ní ṣubú ara ogun ọ̀run kò gbé ọdún ó yẹ dá lágbára àfi agbára kún agbára rẹ mo sọ pẹ̀lú agbára àwọn áńgẹ́lì kù ibà láìkè sáyẹ́ntẹ̀mù mùdíyẹ́dò wáyíkẹ̀dà máìkẹ́lì ó yẹ dídẹ́ dìímù ó yẹ 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 kúnlẹ̀gbẹ́ ó yẹ kẹlẹ́gbẹ́ ẹ síwájú rẹ ẹ kẹ́yìn rẹ lọ́wọ́ tún rẹ ẹ wà níbẹ̀ lọ́wọ́ sí rẹ ẹ dìímù mo sọ pẹ̀lú agbára okun àtagbára olùgbéwọ̀ ogun àtagbára ó yẹ gbéwọ̀ okun àtagbára ó yẹ gbéwọ̀ bẹ́ẹ̀ ni kò rí mo ní bẹ́ẹ̀ ni kò rí kò ní yí padà ogun ọ̀run fìdí ẹ̀ múlẹ̀ Jésù náà mo lọ sí ìlú Ògùn ogun ọ̀run wọ ìlú Ògùn lọ gbogbo ìlú Ògùn pátápátá lórúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ìlú Ògùn dọwọ́ rẹ̀ mo pàṣẹ jáde lọ sí ìlú Ògùn gbogbo agbára Ògùn state èyí ò tó ṣiṣẹ́ ìlòdì tó ti gba ẹ̀gún gbogbo agbára tó ń sun ẹ̀gún gbogbo ilẹ̀ tó ń sun ẹ̀gún gbogbo agbára tó ń sun èpè omi tó ń sun ẹ̀gún nílùú Ògùn state lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó yá gbòmìnira ẹgbẹ́ oníyìn sókè ẹ̀yin ọ̀nà ká gbé yín sókè gbogbo di ètò wọ ìlú Ògùn state ẹgbẹ́ agbára Elédùmarè ẹ̀yin ogun ọ̀run dídé ẹ wọ ìlú náà lọ gbogbo agbára ẹ̀gún ẹ lọ palẹ̀ wọn mọ́ ó yẹ palẹ̀ wọn mọ́ la ìlú yẹn kọjá la ìlú yẹn kọjá ìlú Ògùn state gbogbo rẹ̀ lọ là kọjá lọ là kọjá lọ là kọjá lọ là kọjá gbogbo orísun odò ètò sun ẹ̀gún gbogbo ilẹ̀ tó ń sun ẹ̀gún gbogbo igi ètò sun ẹ̀gún gbogbo nǹkan tó ń mú ẹ̀gún jáde lẹ́sẹ̀kẹsẹ̀ mo pa láṣẹ báyìí ó yá iná Elédùmarè iná Olúwa 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 wọ ìlú Ògùn lọ wọ Ògùn lógùn lọ wọ ìlú Ògùn lọ wọ ìlú Ògùn lọ wọ ìlú Ògùn lọ mo sọ pẹ̀lú agbára lọ wọ ìlú Ògùn 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 lọ gbogbo orísun ẹ̀gún ó yá jáde àkọ́pẹ́ àyà yóò gbá àlejò yóò fi dìbò ìbùdó jáde mi kọ̀lọ̀fín gbogbo ẹ̀gún tó ń ja Ògùn gbogbo Ògùn state lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tí ò jẹ́ kán gbọ́ra wọn yé èyí tí kò jẹ́ kán rí ìfẹ́ ti ara wọn lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ò iná jó jáde iná gbé jáde iná gbé jáde iná gbé jáde. Iná gbé jáde 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 gbogbo orísun náà ó yá máa sun rere ó yá fi iná gbé jáde 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 fi iná gbéjáde fina gbéjáde fina gbéjáde fina gbéjáde fina gbéjáde fina gbéjáde fina gbéjáde ìlú Ògùn gbòmìnira gbádùn
ayọ̀ bá ìtùnú iye yín kó ṣí báyìí iye yín kó jí iye yín kó ṣí iye yín kó ṣí iye yín kó ṣí iye yín kó ṣí lórúkọ Jésù iye yín kó ṣí iye yín kó ṣí iye yín kó ṣí iye yín kó ṣí lórúkọ Jésù iye yín kó ṣí iye yín kó ṣí lórúkọ Jésù iye yín kó ṣí mo pàṣẹ ní gbogbo ìlú Ògùn lẹ́sẹ̀kẹsẹ̀ iye yín kó ṣí 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 mo wí pẹ̀lú àṣẹ Elédùmarè gbogbo agbára ètò bá gbogbo ìlú Ògùn State jà ètò jẹ́ kí ẹ̀gún kí ó wọ̀ bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó yá kó jáde lórúkọ Jésù bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà Jésù náà agbára wa á lọ sí ìlú Kwara mo sọ pẹ̀lú àṣẹ Elédùmarè mo wí tàṣẹ etí ọjọ́ fi ń yọ tàṣẹ etí ìlú fi ń gbogbo agbára ẹ̀gún lórí ìlú náà lẹ́sẹ̀kẹsẹ̀ lórúkọ Jésù mo ní kó gbiná dànù ó yá gbiná dànù gbogbo ẹ̀gún nínú Kwara State lórúkọ Jésù iná Ọlọ́run dà máa run wọ́n dànù gbogbo odò tó ń sọ ẹ̀gún gbogbo igi tó ń sọ ẹ̀gún gbogbo àpáta tó mú ẹ̀gún jáde gbogbo ènìyàn tó mú ẹ̀gún jáde gbogbo àlùjànnú tó mú ẹ̀gún jáde ní Kwara State ó yá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀gbiná dànù lórúkọ Jésù ẹgbinadanu gbogbo odò tó ń sọ ẹ̀gún láti wákàtí lọ ó yá sọ dúdú ó yá sọ ìfẹ́ ràn ó yá sọ ọkàn tútù ó yá sọ àṣeyọrí ó yá iye yín kò sí gbogbo ẹ̀gún gbogbo májèlé èyí tá a dà sí Kwara State èyí tí kò jẹ́ kí ọ̀rọ̀ yín yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ronú pìwàdà kí iye yín kí ó sí gbogbo àbọ̀dé ọ̀tá gbogbo àbọ̀dé òkùnkùn èyí tí a ti gbé wúlẹ̀ tí a gbé wúkì láti wákàtí lọ ẹgbinadanu lórúkọ Jésù ilẹ̀ náà gba òmìnira bẹ́ẹ̀ lẹ́mí máa wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ kò ní yí padà Jésù náà agbára wa ǹjẹ́ a fi ìlú Èkó lé Ọlọ́run lọ́wọ́ ayérayé Elédùmarè ẹni tó ní ayé tó ní ọ̀run ogun ọ̀run sọ̀kalẹ̀ sí gbogbo ìlú Èkó yẹ gbogbo agbègbè rẹ̀ gbogbo àyíká rẹ̀ lọ sí inú òkun lọ sí inú ọ̀sà gbogbo orísun odò tó ti ń sun ẹ̀gún tó ti gbé ẹ̀gún mọ́ra tó ti gbé ìpè mọ́ra ṣùgbọ́n tó já àwọn ọmọ ilẹ̀ tó jẹ́ òjẹ́ kí iye yára tó jẹ́ kí àwọn alágbára kan máa fi owó agbára bò wá lórí tó jẹ́ ká máa fi agbára ní wa lára tó jẹ́ ká máa pa àwọn ènìyàn lẹ́kún gbogbo agbára wọn èyí tí a ti wẹ́ láti rìbọnú omi èyí tá a rìbọnú aṣálẹ̀ èyí tá a rìbọnú òkè èyí tá a gbé ságbede méjì ọ̀run lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó yẹ kó máa gbiná dànù èyí tí a wọ́ lọ sínú òkun tó jìnnà rere lẹ́sẹ̀kẹsẹ̀ ogun ọ̀run fi náà gbé jáde èyí tá a gbé sínú ọ̀sà tá a ní gbé ọ̀sà ò bá sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ yẹn ò lè jáyé lẹ́sẹ̀kẹsẹ̀ ogun ọ̀run dìde a fi ìrìn àjò náà lé Ọlọ́run Ọlọ́run máa tó yẹ kó ṣe ó yá lọ wọ́ jáde bí àké bá bọ́ sínú omi bí èpè bá rí mo dúró bí wòlíì mo pàṣẹ fún odò ọ̀sà lẹ́sẹ̀kẹsẹ̀ àbọ̀dé ègún tó gbà tó fi ń já ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ ogun ọ̀run gbé jáde mo pààrọ̀ rẹ̀ sí ire mo pààrọ̀ rẹ̀ sí ìfẹ́ mo pààrọ̀ rẹ̀ sí ìdùnnú mo pààrọ̀ rẹ̀ sí ayọ̀ mo pààrọ̀ rẹ̀ sí ìgbéga mo pààrọ̀ rẹ̀ sí oríire mo pààrọ̀ rẹ̀ sí ìbùkún mo pààrọ̀ rẹ̀ sí ìtẹ̀síwájú mo pàṣẹ ní lórúkọ Jésù mo wọnú òkun lọ mo sọ pẹ̀lú agbára gbọ́ ìwọ olókun láti sìn lọ gbogbo àbọ̀dé ẹ̀gún tí ayé gbé wọ̀ èpè tí a sẹ́nitì rẹ̀ gbogbo tí a sì sè ọ́ ètà sọmọ́ òdúdú ètà sọmọ́ òfúfú ètà sọ sínú agbada òkun lọ ètà gorí ọkọ̀ tá a mú wọnú ibi tó jìnnà rere tá a lọ sọ sínú agbede méjì òkun ogun ọ̀run gbé jáde lẹ́ni àbọ̀dé náà ò gbọ́dọ̀ já wa gbogbo ẹ̀gún náà ò gbọ́dọ̀ já wa èpè náà ò gbọ́dọ̀ já ilẹ̀ Yorùbá mọ́ ó ti di gbére ó ti da ìdàkọ kò gbọ́ máa lọ kò mọ́ sọ pẹ̀lú agbára ó yá padà báyìí lẹ́yìn ọmọ Yorùbá ọ̀rọ̀ wa gbọ́dọ̀ máa yẹra wa báyìí má sàǹtàbà líkù táìlì kásánàbà ìfẹ́ kò sọ̀kalẹ̀ àánú kò sọ̀kalẹ̀ yìí tí owó mímú ìtí a fi ń tara wa ó yá kó dọ̀pẹ́ ǹjẹ́ ìlú Èkó dọ́wọ́ rẹ̀ lọ́nà ó yá gbogbo ẹ̀kún rẹ̀ ó yá kó dọ̀pẹ́ ó mo sọ̀rọ̀ àṣẹjáde ilẹ̀ yìí kó gba ìtura ilẹ̀ yìí gba ìtura ó yá mú ìkorò kúrò kó sùn dídùn kì yóò sí ìkorò mọ́ bẹ́ẹ̀ ni kì yóò sí ikú ọmọdé bẹ́ẹ̀ kò ní sí àwọn àgbà bẹ́ẹ̀ ni wọ́n pẹ́ ilẹ̀ yìí kí ó dára kí òmìnira kó wọ inú ilẹ̀ yìí bẹ́ẹ̀ ni kí a wí kò ní yí padà Jésù náà agbára wa ǹjẹ́ a bá gbogbo orí òkè orí àpáta kí àpáta lórí ilẹ̀ Yorùbá wí lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tí gbogbo ènìyàn ti gùn mo gbàdúrà lórúkọ Jésù ó yá àtà àti fi rí ènìyàn rẹ gbogbo ẹ̀gún tí àpáta ti gbà tó ń fẹ́ ẹ̀gún jáde lẹ́sẹ̀kẹsẹ̀ òkúta gbọ́ ìwọ kì í rẹ́nu bá sọ̀rọ̀ Bíbélì sọ pé kí mi má ṣe pàṣẹ fún nǹkan tí kò ní ẹ̀mí ǹjẹ́ mo wí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ọ̀rọ̀ òdì ti ọ̀rọ̀ akọ́pẹ́ ní àtẹ̀tẹ̀ kọ́ṣe ní ọ̀rọ̀ wa pẹ̀lú Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tá a fi gbé mi mo sọ pẹ̀lú agbára lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó yá iná bẹ̀mẹ̀
iná bẹ̀rẹ̀ iná bẹ̀rẹ̀ iná bẹ̀rẹ̀ iná bẹ̀rẹ̀ lálágbára ilẹ̀ Yorùbá tó gorí àpáta lọ tó sọ̀rọ̀ òdì sí ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀gún náà pòórá báyìí lórúkọ Jésù lórí orí ìlú gbogbo ó yẹ kó pòórá ó yẹ kó pòórá ó yẹ kó pòórá ta ló wọnú ilẹ̀ náà tó lọ sọ̀rọ̀ bí ó ṣe ń wọlé lọ tó sọ̀rọ̀ ẹ̀gún jáde mo gbé jáde pẹ̀lú ọ̀rọ̀ bí Lásárù bá jáde lórí ilẹ̀ bí Jésù bá jáde nínú ibojì lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀gún náà jáde ó yẹ túkàdá finá pòórá rẹ̀ mo pààrọ̀ rẹ̀ mo fi ẹ̀mí má ti ìfẹ́ kún ibẹ̀ mo fi ìrọ̀lẹ́ kún ibẹ̀ ẹ pẹ̀lẹ́ o lórúkọ Jésù ìpẹ̀lẹ́ rere adùn rere ògo rere kó wọbẹ̀ lọ ọkàn yín kó balẹ̀ adúpẹ́ pé ẹ ti ṣe mo gbàdúrà fún ìlú Kogi lórúkọ Jésù Kogi State Ọlọ́run kó gbàdúrà fún wọn lórúkọ Jésù bá gbogbo ẹ̀gún bẹ̀ olùwàjò pòórá olùwàjò pòórá olùwàjò pòórá ẹ̀gún ò ní já Kogi State gbogbo agbára kágbára tó lè ṣe lòdì nílùú Kogi ó yá iná jó 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 Jésù náà agbára wa hallelujah mo ní hallelujah mami ohun tá a fẹ́ ṣe rèé a máa tọ gbogbo ìlú tí a dárúkọ wọ̀nyí láti lọ gbàdúrà ń bẹ̀ ṣùgbọ́n ìwọ tó o bá fẹ́ nífẹ̀ẹ́ sí pé ká lọ ẹ dákun ẹ pè wá sórí nọ́mbà yìí láti sọ ohun kankan tí a nílò láti fẹ́ mú lọ sí ìlú yẹn lórí 080 nọ́mbà tá à ń lò sí nìyẹn o òun nìkan ló dẹ̀ kò sọ́wọ́ wa 080 57 45 5803 080 57 45 5803 ọ̀ tó fẹ́ àdúrà pé ká gbàdúrà fún ẹ má ní kí n pa yẹn o tó fẹ́ àdúrà àbí ká bá ẹ gbàdúrà lórúkọ Jésù kájọ gbàdúrà pọ̀ kájọ bọ́lọ́run sọ̀rọ̀ pè mí sórí nọ́mbà kan náà yìí 080 57 45 5803 Jésù ní Olúwa a gbọ́dọ̀ lọ sí gbogbo ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá láti lọ gbàdúrà lọ́jọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ni o a máa lọ ìlú kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan láti lọ gbàdúrà ìtúsílẹ̀ kì í ṣe pé a fẹ́ lọ dá ìsọjí kalẹ̀ ńbẹ̀ bóyá orí òkè kan nínú ìlú kan àbí ibi tí ó ṣe gbàdúrà níbi kan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ rí pé a fẹsẹ̀ tẹ ìlú yẹn ìlú gbogbo tí mo dárúkọ yẹn Oǹdó Èkìtì Ọ̀ṣun Ọ̀yọ́ àwa ní Èkó ní Ọ̀ṣọ́rọ̀ tọ́lọ́ bá fún wa lórí ọ̀fẹ́ àdé Kogi State náà lórúkọ Jésù ààrẹ ànúgbà Ogun State yes a tún máa lọ sí Ogun State ẹ̀ṣẹ́ jàre sá Ogun Oǹdó Èkìtì Ọ̀ṣun Ògùn Èkó Ọ̀yọ́ àti Kogi State ẹ jọ̀ọ́ a máa nílò ìrànlọ́wọ́ yín tẹ́ bá ti pè wá àsọ tá a fẹ́ fún yín tá a fẹ́ mú dání lórúkọ Jésù a ó jọ rí àánú gbà yóò dára fún yín o a ó ra àánú gbà láti ọ̀la lọ àwọn ilé wa tá a ní fún títà a máa polówó ẹ̀ yóò dára fún yín God bless you Jésù ní Olúwa bye bye.